ọ̀rọ̀ wa lónìí òun ni lérí kíní ń ṣẹlẹ̀ àfáàwẹ̀ wàsílám sẹ́ẹ̀rí kíní íńtánẹ́ẹ̀tì yìí ẹ̀ ń wò pé bí àbọ̀ ọlọ́run bá dé bá ẹ̀dá mi àwọn èèyàn máa pé kí la wá sí àwọn tí ọmọ tó ṣe ọmọ pé kí la wá sí tí àpárá àtibọ̀tán rẹ̀ fi wá rí báyìí tọ́ láti bọ̀tán bẹ fáfáà wa ìwàsílám lérí gbogbo nǹkan torí pé bá lè ìsánà lánàá sí i basira ìwọ náà ríra rẹ o kò sì máa tó ń ṣe o báwọn èèyàn rí ọ o ríra rẹ òun mọ tó ń ṣe àbọ̀ rẹ̀ yóò sì dé àfẹ́wà ìwàsílám ẹ wo orí íńtánẹ́ẹ̀tì ni ẹ wo gbogbo jákujàku tá à ń wá ń rí ni àwọn ẹni ọlọ́run àwọn tó ṣe pa àní fàárí ní ìmọ́lẹ́yìn wọn àwọn tó bí wọn fàárí àwọn tí wọ́n bí fàárí àyètẹ́nì kọ̀ọ̀kan wọ́n dì mú ó sì tó àyè kan gbòógì téèyàn fi bẹ̀ lọ ẹ wá wo bẹ́ẹ̀ tí ń ṣe wọ́n kọ́ máa yé kálukú ẹ wo bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe wọ́n lórí íńtánẹ́ẹ̀tì ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ẹ bá lọ́wọ́ ń bi àwọn AI nǹkan kan wọ̀nyí. àwọn eléyìí ìwé sọmọ ìyá wa o. àbí bó ṣe pé. ẹ lè kó onímọ̀ sàlẹ̀ kúránì rẹ̀ dáadáa kọjọ́ mọ̀ ìyá wa torí àwọn kan bẹnu ẹ̀dẹ́ èèyàn kúránì ni wọ́n. àfa àwọn ẹwà ẹwì náà. àwọn kan bẹnu ẹ̀dẹ́ èèyàn àwọn gan ti di kúránì. nínú àwọn ẹ̀dẹ́ èèyàn bíi tiwa báyìí. torí sí Ọlọ́run gbé lọ́wọ́. kí n tó máa lọ ó yẹ ká ṣàdúrà fún bàbá wa Dáńbọ̀rọ̀ nù mọ̀kádámù àgbà fún gbogbo lọrin pátá àtàgbègbè ẹ̀ bàbá béèrè ń jẹjọ wàlá ń sọ̀kalẹ̀ báyìí kọlù bàbá wọlé wọ́n ní kí ló dé àfẹ́ wàsílámù nǹkan ọmọ ní bàbá wa àlífà wọ́n ní ọmọ ṣe wá ń bẹ níwájú ilé bàbá wa alájà àgbà tí ń ṣe wá sí lọ́wọ́ báyìí nínú ìjọ ọ̀rá yìí wá wọ́n wá ṣàdúrà fún yín púpọ̀ wọ́n ní gbogbo ojú àlàmísì àwọn ọmọ gbèrè àwọn báyìí ní rédíò wa wọ́n ní kọ́dà báwọn bá wá sùn bàbá alábọ̀dún báwọn bá sùn ìyàwó àwọn kan bá yóò sìn aláàjì gbọ́ ọmọ yín wọ́n láwọn sì yájú lóòótọ́. àwọn àgbàlagbà táwọn náà tara wọn jáde táwọn náà wá dàgbàlagbà ọlọ́mọba kẹ́ wọn. àwọn gan fúnra wọn fà rẹ̀ sí. sẹ́ẹ̀rì báwọn bàbá yẹn lọ bàbá wa máa híyà ẹ̀rì pé wọ́n lo ayé rẹ̀ ẹ̀wọ̀ ẹ̀yìn bàbá wọn. àwọn ẹni tọ́lọ́run nù. àwọn ẹni ọlọ́run nù ni bí bàbá bá ń wọ jímọ̀ bọ̀ wọ́n bá wà ra àwọn alájà gbà wọ́n ni Kàmáàlùdì la ilaha illallah wọn kò yà bàbá wọn Kàmáàlùdì bàbá náà sì kí àwọn náà bàbá náà sì kí wọn àbò kí wọn pẹ̀lú tẹríba la ilaha illallah àwọn ọmọ yìí àwọn wọlé bọ̀ bàbá wọn ni àwọn àfa àwọn ọmọ yìí ni wọn wọlé bọ̀ ni bàbá nù bàbá alájí àgbà nù o àfa àwọn Islam a sì wá dé ayé tán ayé sì wá di tiwa lónìí ẹ̀wò bá ti ń wá ń ṣe. lásìkò tàwọn alájí àgbà ni kọ́dà àwọn tí wọ́n bá jọ jẹ́gbẹ́ àbáwọn tó jù wọn lọ àbáwọn táwọn náà lè bí àfa àwa náà wọ́n pera wọn. àfa àwa wọ́n ń pera wọn. àfa àwa wọ́n ń pera wọn. ẹ sì wá wò ó a sì wá dọ̀tá ara wa a sì ń wá ń ṣe gbogbo ohun tí ò yẹ kí wọ́n bá lọ́wọ́ àfa. láfi wá sọ pé ní wọ́n bá ṣe náà dáadáa báwọn òun yẹ sẹ́ni Al-Qur'ani nínú. wọ́n yẹ sẹ́ni Al-Qur'ani ni. tọrọ lásọ tá àfa lè wọ̀. ọ̀nà aṣọ tá àfa lè wọ̀. kìkì aṣọ ìgbékúgbé mọ̀gbé láàfà lọ́wọ́. mọ̀gbé láàfà lọ́wọ́. gbogbo tí bá ti ń ṣe báwọn kìí sàwọn ẹni rí. kìí sàwọn ẹni rí ó sì máa retí àbọ̀. ọlábọ̀. ètò Ashabul Janna ni wọ́n sọ fún yín ní Diamond 88.7 tá a wà yìí pé ẹ jẹ́ gbọ́ àtẹ̀mí àtiwọ́ tó ń gbọ́ wa ẹ jẹ́ ajáwọ́ kù ń bi jákujáku wọ̀nyí. ká lè bá a lábọ̀ kátìbọ̀ tán ó lè bá a nice kó lè bá a dáa torí gbogbo ohun tí ẹni tá à ń ṣe láyé ènìyàn yín etí tí ń bá ń gbọ́ ètò Ashabul Janna láàárọ̀ gbogbo ohun tí ẹni tá à ń ṣe láyé ènìyàn àfáwẹ́ Islam àbọ̀ mọ̀ ń bẹ̀ àbọ̀ mọ̀ ń bẹ̀. ọba àpá lórí júdà fáwọn èèyàn kó máa pè é bá mi ìwọ náà ríra rẹ. ìwọ náà ríra rẹ. àwọn èèyàn náà mọ̀ bá. àwọn èèyàn náà sì mọ̀. Ọlọ́run sì ti tọ́jú àbọ̀. Ọlọ́run sì ti tọ́jú àbọ̀ kalẹ̀ ẹ wo Ọlọ́run lọ́mọ yẹ bí wọ́n ti ṣàdúrà fàlàjì àgbà láàárọ̀ àbọ̀nú Ọlọ́run lọ́mọ yẹ bí wọ́n ti tọrọ fún wàsí àgbáyé láàárọ̀ àbọ̀nú Ọlọ́run lọ́mọ yẹ bí wọ́n ti tọrọ fún bàbá Lágbàjì láàárọ̀ àbọ̀nú Ọlọ́run lọ́mọ yẹ bí wọ́n ti tọrọ fún bàbá Lágége láàárọ̀ àbọ̀nú bàbá wa ń bọ́n ní bàbá wa ní Bàṣárù Ládàńgbá gbogbo wọn báwọn bàbá wa ọmọ híyà bàbá wa ń wírìdí gbogbo wọn
ọlọ́lọ́mọ ebi wọn ti ṣàdúrà fún wọn láàárọ̀ wọn ò sì sọ fáwọn tó ṣàdúrà pé bẹ́ẹ̀ sí ẹ̀ jẹun o. wọn ò sọ bẹ́ẹ̀ wọn ò sì sọ pé ẹ máa ṣàdúrà fún wa o wọn ò sọ bẹ́ẹ̀. ìwà wọn ìṣe wọn. iṣẹ́ ọwọ́ wọn ìrìn wọn ìṣe wọn pẹ̀lú ọlọ́run àárín wọn pẹ̀lú ọlọ́run láyé ò fi gbàgbé wọn. láyé ò fi gbàgbé wọn. àwa ìtàn sì ń kọ́ ọ́ lẹ̀ sórí bó ti ń ṣe AI tó rò pé nìkan ò rí ọ ẹ báwọn kan lọ sọ fún pé o ṣe sẹ́nìkan wà á rí ọ. àwọn tó sọ fún tó fi ṣe tí wọ́n rí náà nǹkan. kí wọ́n rí wọn pé lágbájá ló ṣe kódà pẹ̀lú à ń ṣe editing. àtẹni tó wò tí ò tiẹ̀ mọ̀wọ́ tó ṣe ìbọ́lọ̀ mọ̀. ọlọ́run mọ̀ ọ́ ẹ dákun ẹ jẹ́ àpadà ńbẹ̀ ẹ jẹ́ àpadà ńbẹ̀. ntàràn pọ̀ fa. ntàràn pọ̀ àfẹ́ wa Islam. lọ́wọ́ pé ẹ̀tún gbé yòó kalẹ̀ nísìnyí ọ̀rọ̀ ajì ní bẹ́ẹ̀lẹ̀ nísìnyí àwọn ọmọ ìyá wa ń bẹ́ẹ̀lẹ̀ nísìnyí wọ́n fẹ́ gbọ́n tí àwọn lọ sí lọ́wọ́ ẹ̀kọ́ tó yẹ wọ́n máa kọ́nù. àfẹ́ wa Islam ṣe rí àánú àwùjọ wa lónìí àánú rẹ̀ ń ṣe mí àánú àwùjọ wa sì ń wá ń ṣe mí. tí òjò sèyàn ni pé inú rẹ̀ làwa náà wà yìí. nínú ẹ̀ làwa náà wà yìí. mo là wá ń bá lọ. ibi ọ̀rọ̀ ń lọ báyìí kò yé ẹnìkan. kò yé ẹnìkankan. àwọn tó jẹ́ aṣíwájú wa ọ̀rọ̀ òṣèlú làwọn ń sọ ní ọ̀rọ̀ òṣèlú ni. wọ́n pààyàn kan bì kan wọ́n gbé yàn kan bì kan ní gádà kan já àwọn ọmọ wíwú. bíríìjì ọba àjà kókó gádà. àwọn ọmọ bíríìjì tiẹ̀ ń já. tí mórò ló ti òun ti àsìkò àwọn gbogbo ẹ̀ báyìí àwọn gbogbo ẹ̀ ń ran gbogbo ẹ̀ sì wá rí bí ti ń rí ẹ̀yìn sì tún sáré 2027. ẹ yẹ kẹ́ ẹ jòkó ẹyẹjú yìí ti ń bẹ ńlẹ̀ yìí ná. òun ló jẹ́ aṣọ ńjọ́ sí pé ẹ bá yanjú tiwa léyìí tọ́kàn ikọ̀ ẹ̀kẹ́ yanjú ọlọ́run ó yanjú tìyín náà bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ní kò sí tọ́kàn yín bẹ̀ ń ọlọ́run ó sì fi tìyín náà lẹ́kọ̀ọ́ ní yanjú ẹ̀ kì í ṣèpè. kẹ́ ẹ ṣe tiwa lọ́lọ́run ó fi kún yín. kẹ́ ẹ ṣe tiwa kẹ́ ẹ dààmú nítorí tiwa kẹ́ ẹ wàhálà nítorí tiwa ìlú wo wọ́n ní tú yìí kẹ́ ẹ wá dà wọ́n sójà abẹ́ kẹ́ ẹ dà wọ́n nù gbó ìlú wo wọ́n ti tún pa wọ́n nísìnyí wọ́n tún kó gbogbo àwọn kan lọ àwọn 160 kìíní kan bẹ lọ́wọ́ wọn nísìnyí. Subhanallah al-Karim. wọ́n bẹ bí wọ́n kó wọn sí nísìnyí afáyọ Islam tí wọ́n bá nà wọ́n nù gbó báyìí tí wọ́n bá ṣó wọn sì ń wá ń ṣó ara wọn bí àwọn wà Nàìjíríà wà rí nǹkan tí wọ́n lè fi capture bí wọ́n wà. a jẹ́ pé ẹlẹ́nu gbogbo ẹ̀yin tá à ń gbè lálágbára ọ̀lẹ ni yín kápá bí ẹ wà. kápá bí ẹ wà. a jẹ́ pé inú safe. ọwọ́ amúranulé ìjà ilẹ̀ wa dé ládùúgbò wa lọ gbéwò dání. ibi ó gbéwò lọ kọ́. ibi tó gbéwò lọ Mozambique àbí bí wọ́n kó gbogbo àwọn ọmọ ìyá wa sí 100 kàtà àríwọ̀n dálẹ̀. ẹnì kan tí ẹ gbọ́dọ̀ sọ fáwọn yìí ní ìsìnkú òun lágbára. tí ẹ gbọ́dọ̀ sọ lásìkò tá a wà yìí pé ńgbà náà ìwọ lágbára. lágbára kankan o. agbára wo lo nínú wọn ń pa gbogbo ìlú ni àwọn ìlú tú yìí. abáwọ̀ Islam current affairs òun ló yẹ kí ìkíní yìí ọmọ jẹ. oúnjẹ tá à ń jẹ lọ́wọ́ nísìnyí lámà àìrókò dá àwọn olóko nísìnyí kí ni ó tẹ̀yìn yí bọ́tà mọ̀. kí ni ó tẹ̀yìn yí bọ́tà mọ̀ ní. ọ̀pọ̀lọpọ̀ wa lo oko mọ́ ńgbà wọn lọ ká ọmọ tí wọ́n ń pa wọ́n. bí rẹ̀ sì bá dẹ̀ díẹ̀ ní òní yóò tún fò. ó tún fò. ike ọ̀dà ní iye tó jẹ́ ní. àṣà sì jẹun ẹ̀yin tẹ̀ ń ràpò ó ní iye ẹ̀ ń rà àwa tá à ń ro ike ọ̀dà. ike ọ̀dà ti ilé wa àti gbọ́dọ̀ gbé lọ́jà. àtúgbọ́dọ̀ gbé lọ àwọn nílò yìí. wọ́n ti ní ike ọ̀dà tiwọn. tọ́jà rù. ike ọ̀dà lè sanra. àfa àwa ẹwà Islam wọ́n ní kẹ́ ẹ tẹ́tí ẹ̀yin ọlọ́jà onírẹsì ẹlẹ́wà ọ̀gàrí àfa àwa ẹwà Islam ní tá a bá gbé ike ọ̀dà tiwa lọ́wọ́ láti lè pé ẹgbà eléyìí ni ẹ bá fi wọ́n. àfa ẹwà Islam ní ẹ̀ nígbà. kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ wa nù yín ẹni tí ó bá sì gbó pè wá ká gbé wá ká fi wọ́n. ike ọ̀dà tiwa ká fi wọ́n. ike ọ̀dà wa sanra ike ọ̀dà ọjà rù. Oru láàyèlá illallah kámú pẹ́lẹ́gì tiwa lọ́wọ́ láti lé pẹ́lẹ́gì tọjà oru. ike oní agolo mẹ́jọ kágbé ike oníke wọ́n máa pè ní kọ̀ọ̀kan ike kágbé òun náà lọ́wọ́ òun náà tún rú àmọ́ n tán ṣe sí. ó yà wọn náà bal insan ala nafsi basira ìwọ ọmọ níbi adama ìwọ náà ríra rẹ ó sì pàdé Ọlọ́run jọkàn èmi náà pàdé Ọlọ́run jọkàn. kálukú ṣe eré lókù. gbogbo ẹ̀yin ìyá wa tá a máa dákọ yín ìyá wa lókè lérú lé ọmọ ọ̀sẹ̀ mọ́ni ìyá wa ńlé kútú ìyá lẹ́kan ìyá wa àníkẹ́ àyílà gbogbo yín lọ́lọ́run ó ṣe dáadáa fún ilé aláyé Ọlọ́run ó ṣe dáadáa fún ìyá wa ń bẹ̀ ẹ má bínú ẹ dákun kò wá yé wa kò yé wa afẹ́ wa Islam kò yé wa àwọn àfáàǹbá tí wọ́n lọ òun ó gbùdùgbùdù olówó ń bá tiẹ̀ lọ àwọn olóṣèlú àwọn ń faṣọ ya mọ́ra wọn lá wọ́n ń bọmọlúàbí ara wọn jẹ́ gbogbo ẹ̀ náà lẹ́yìn
dákun máa ń tọ́ bá máa sọ nípa ọmọnìkejì fọ́sílẹ̀ ìzánaka látàkùlù fàtúmùtẹ́lá ìndàlbàlà mọ̀wákàlù bèlè máa ń pẹ́kì. fọ́sílẹ̀ ìzánaka ọlọ́run ọmọ jẹ́ wọn ti ń sọ̀rọ̀ yìí àwọn àfáà ti sọ̀rọ̀ yìí àwọn àfáà ti sọ̀rọ̀ yìí kalẹ̀ wọ́n wí wọn dákẹ́. ìndàlbàlà mọ̀wákàlù bèlè máa ń pẹ́kì. sáàfáà ni ọ́ o sì fẹ́ sọ̀rọ̀ náà dákun iye ọ̀rọ̀ rẹ wò dáadáa wọ́n ń kọ́ ọ lẹ̀ fesibúùkù yìí yóò sì máa gbé wá ní lọ́dọọdún wọn ni owó ń tọ́ sọ ó bú yàn tán ìwọ lọ kọ́kọ́ yíyàn oyin dáadáa kò sírò àfáà yìí nínú àwọn àfáà kò sírò àfáà yìí nínú àwọn àfáà bí n bá ń tú màá kéwú gbogbo ó sì máa ṣe rìrìrì ìmọ̀ túkíní bìlìkíní atúkíní bìlìkíní nùsùsù fùsùsù gbogbo ẹ̀ lẹ́wí èyí tún wá ṣe tó tún wá di pé kèé tún ṣèyàn dáadáa mọ́. احفظ لسانك احفظ لسانك احفظ لسانك احفظ لسانك. sọ àwọn rẹ̀ nítorí wíìnì náà wọ́n tún wá fi takò ọ́ wọ́n tún wá gbé wá ṣebí wọn náà ló wí ṣebí wọn náà ló wí wọ́n wá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn àṣẹ ara ìsọ ahọ́n ni ká tó sọ̀rọ̀ lọ́fàrú yìí ni. احفظ لسانك lọ sọ àwọn rẹ̀ dáadáa. لا تقول فتبتلى. àbáwẹ̀ wàsílám náà bá ní ọ sọ̀rọ̀ má sọ ní tí ọ̀dà fatubutala ká má wàá dán wò látara ọ̀rọ̀ tó bá sọ. rádàn wò nísìnyí. ọmọ fẹ́ sọ yóò jẹ síwí o. bàbá alájà wà wọ́n ní bismillahirrahmanirrahim. abẹ̀rẹ̀ lórúkọ olúwa wa. aláàánú jùlọ bàbá bẹ̀rẹ̀ wọ́n kọ kí ọlọ́run lọ́nà. tọwọ́ sọ́nà má jẹ́ ká ṣìṣe. máa sàmànà wa ní gbogbo ìgbà. abẹ́rẹ́ wàsílám. àárín wa pẹ̀lú olúwa má sì jọ dà. tani wí yìí mọ́. àwọn alárànjú sí. wí yìí mọ́. wí yìí mọ́. àwọn àní ẹnìkan tó ju olúwa wa lọ. èmi ò mọ̀ pé èèyàn máa ṣe wáàsí. ìjẹ́ ìmú iná ìlú wa ọwọ́ rẹ lọ́wọ́. èmi ò mọ̀ pé èèyàn máa ṣe wáàsí wá ní tàǹbà bá ẹ̀ tàbá bánlá bá bá ẹ̀ tàbí yálà ìyá ẹ̀ lérí wáàsí. wọ́n lè ka bóyá kò ṣe wáàsí lọ́wọ́ torí kì í ṣe wáàsí lè yún. wọ́n ń ṣe wáàsí ní sẹ́. wọ́n sì lè mú nǹkan. ó ní tàǹbà bẹ́ ẹ̀ tàǹbà bánlá bá bẹ́ ẹ̀. ànígbà wọn ò mú nǹkan. tàbí ìyá ẹ̀ tàbí yálà ìyá ẹ̀. fún ara mi mọ́ ni. ànígbà wọn ò mú nǹkan ìlú làwa fẹ́ pè báwọn. ẹni. nígbà wọn ò mú nǹkan bó ṣe awí báwọn bí wáàsí. kò yé wa dé yóò yá wọn. kò sì sá àwọn àfáà tí wọ́n sì ti lọ là ń tàdúrà fún yìí à ń ka bàbá ọmọ yíyá à ń ka gbogbo wọn lọ bàbá wa Àgbárígidó mọ̀ à ń kà wọ́n bàbá wa Aláàyá à ń kà wọ́n gbogbo wọn là sá kàkalẹ̀ báyìí nísìn. àwọn tẹ kàkalẹ̀ àwọn ọmọ ṣe làbáàdì Sùfìyánù Sàwùrí fún wa pé kọ́dà ọ̀rọ̀ lọ́dà alákẹ́. ìpè kò tó kó wọn mọ sọ̀rọ̀ lọ́hùn. La ilaha illallah. ó dà ní ọ̀rọ̀ náà. ẹ wí bẹ́ẹ̀ ni dáadáa àwọn ilé ń gbọ́ yìí. ó dà ní ọ̀rọ̀ náà ni ó ní tọ́ka wa mi ma sọ̀rọ̀ ọlọ́run báyìí ana la asuluhu ana atakallama wasalaamu aleykum ọ̀la ana atakallama bayna ru'usi nas wasalaamu aleykum ìkankan lọ́sẹ̀lẹ̀ kí ló tẹ̀yìn ọmọ ẹbí àwọn àfa pé ọ̀rọ̀ Sùfìyánù Sàwùrí ẹgbẹ́ wa fún wa. La ilaha illallah. ọba dákẹ́ ọ dákẹ́ lọ kò wí kankan mọ́. àwọn ènìyàn ọlọ́run wa. sọ́kàn nù àwọn àbá kan lọ bí òní yẹsẹ̀ alùhùn máa ń fi samawati wal ard. kulla yawmin huwa fi sha'ni. ẹni tó sì béèrè dé oní ọ̀dà máa ṣàánú láì lànà. máa ṣàánú láì lànà. kí ọlọ́run ṣe lọ́wọ́ nísìnyí. àfọ̀rísí bọ̀. àfọ̀ dákẹ́ sàmánàn dákẹ́ lọ wá sí bàtúkà. kí ló táwọn wà sí tòní ọmọ bẹ̀rù wọn wà béèrè bẹ́ẹ̀. àbá rẹ̀ wà sáwọn wà láì tẹ́yìn wọn bá ṣe wá sí lọ́wọ́ láyé lónìí tẹ́nìkan wá ní ẹ dákun àákàrànkàlà nǹkan la fẹ́ bí ńgbà tọ́lọ́run sí ní ká yóò pé báyìí yóò já àǹfààní fún gbogbo wa ẹ dákun kí lọ́lọ́run sí lọ́wọ́ nísìnyí. a ó lè ní ilmul bàtì nílò béèrè mu nítọ́lọ́run ṣe lọ́wọ́ nísìnyí pé ń ṣètò àwọn ẹja inú omi lọ́wọ́ wọ́n ń jẹun lọ́wọ́ yóò rí nìkan yìí sí sójú títì ń bẹ́ ń bí wọn mọ́ ni. sẹ́rí ojú títì ò sí bí a béèrè ẹnìlá àdìrí ẹni tó bá ní ìmọ̀ òun gan ló mímọ́. wà ní iye ọlọ́run kan ń tọ́ kọ sára gbogbo pákó tí wọ́n dàdé ńjọ́ tó kùnù bẹ́ẹ̀ bá ti bẹ́lẹ̀ wá ní a ní sọ̀rọ̀ eléyìí ìtumọ̀ tiẹ̀ ni àmọ́ haza ànàlá àdìrí wọ́n wá ní wọ́n kọ sára pákó tí wọ́n dàdé
sàárè rẹ̀. ó ti ẹ̀dá akọ́sẹ̀lẹ̀ sí ọ bóyá ò ń ṣe kútùbà lọ́wọ́ ni ó sì wá sí lọ́wọ́ ni ọwọ́ nǹkan mẹ́ta lọ ní ìrántí ẹlẹ́ẹ̀kẹta mọ́. kò sí nǹkan kan. ń padà máa sọ fún ayé tá a wà lónìí àfáà wà sábà láì náà wọ́n fi sọ lóko jimá kínní ni mo lọ jimá wà láàyè ìrántí ẹlẹ́kẹta mọ́. nígbà tí àwọn tẹ́rí wọn dàbí lókùtà ń gbọ́. àwọn àwọn tí ó gbọ́ náà àwọn tí rí o. ẹ wà àwùjọ tá a bára wa. irú ọ̀rọ̀ tó bá rí gbé kalẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn gidi tó yòó pé àfáà lóhùn ọ̀ràn tí mo lájú kì í ṣe wàhálà. wọn kì í ṣe wàhálà wọn ní kọ́dà ó tún ní ládàá ni tí ò pọ̀. ẹ lọ́jìmọ̀ tó tẹ̀lé yóò sọ fún yín. yóò lọ wádìí rẹ̀. ẹ gbọ́dọ̀ sọ bá mi ṣe o. àfi kéèyàn ti mọ nǹkan òun wá o wọn kọ́kọ́ rẹ́rìn náà. láwọn ẹlẹ́rìn oṣù. irú ọ̀rọ̀ táwa wá sọ yìí lónìí jẹ́ wọ́n lè ṣe bẹ́ẹ̀ fáwa. So àfáà Islam kìí ṣe aburú fàfà kìí ṣe àìdá fàfà kìí ṣe ojú títì fàfà. nílò wádìí ẹ. ẹ̀yin jẹmọ ẹ dákun yín tún lọ bí àfáà ní. ẹkọ àárín òun lẹ nílò owó tíra. nílò bí àfáà ní lẹ́yìn. tọ́ba di jọ́mẹ́jọ àbí jọ́mẹ́jọ lẹ bá pàdé àpàdé lérí ọ̀rọ̀. àpàdé lórí ẹ̀ ń wà sọ fún mi. kojú báwọn lọ ọwọ́ à ń purọ́. ìtọ́sẹ̀lẹ̀ sáà fún wàásù náà tóun náà kí á yà ọ̀rọ̀ lọ́hùn yẹsà alòhùn máa fi sàmà wá ti wà ládùn. wọ́n gbé kúnlẹ̀ yẹ omi wà fi ṣàánì. ó ti kálukú sì túká sẹ́yìn pé irú làbáyé tẹ irú náà ló gbà yé jọ náà wọ́n bí àfa lónìí. àfọwọ́rí èsì dáhùn. àfọwọ́rí kankan wí. àfọwọ́rí èsì dáhùn. àfa dákẹ́ lọ ní kó wá sí wa túká. ó tún dijọ́ kejì òun wá kún ju tàná. àwọn ti sin ó fi kún pé kọ́dà wọ́n fẹsẹ̀ kọ́ sí àgbà wọ́n fẹsẹ̀ kọ́ wọ́n fi kún àwọn tòun ló fi kún. wọ́n fi kún lónìí. àfa wa dijọ́ kejì àfa wa sì tún wá pé tijọ́ kejì òun wá kún ju ti àkọ́kọ́ lọ. ìpè kí là fún òwì lónìí. afẹ́ wa Islam èmi tiẹ̀ wá wo kinní kan gẹ́gẹ́ bí n táwọn alájà gbà máa rí ìmọ̀ wọn ṣe é fi ṣe fáàrí. bàbá ní tí wọ́n bí ọ̀nbẹ tó lè dáhùn ẹ̀. kọ́dà tí yẹn ẹ lọ bí àwọn afáàmì àwọn onímọ̀ àmúdéhùn tí wọ́n máa lu àlùkòrán díẹ̀ díẹ̀ tí wọ́n tọ́lọ̀ ní wọ́n hà sí rí. bẹ́ẹ̀ni ìwọ ìjàkadì lérí mi ńgbà nígbà mi. bá ń kírun lọ́wọ́ ìwọ ńgbà mi. yọ gbàgbé yọ adákẹ́. bá fọ bá ṣe é dá bisimilayi Allahu akbar àṣìrùkú ọba ti ilẹ̀ lẹ́ẹ̀kejì òkè mi. ìmọ̀ wáyé bẹ́ẹ̀ ẹ lọ bí tí wọ́n ti dàbí ẹ̀ pé wọ́n rìkọ́dì ẹ̀ sí wọn lérí ní Mọ́kà wọ́n ṣe mistake. Ọlọ́run ló ní sẹ́rí ọ̀dà káwọn tó mọ kéwú wọ́n mọ tò lẹ́yìn yẹn. bẹ́ẹ̀ tí ni wọ́n mọ̀ sí náà nù. ọ̀dà pọ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n mọ̀ tò náà nù. nígbà tá a bá ẹrú Ọlọ́run kan ń bẹ́ yàn yín nísìn. ń bẹ́ yìn ok. ní wọn ké walanabluwannakum bishay'in minal khawfi walanabluwannakum bishay'in minal khawfi. àwọn tí ń bẹ lẹ́yìn ọmọ. wọ́n lè pín bọ́yá àfa ń jírí ẹ̀ wò. àfa ọ̀fẹ́ tẹ́ máa rún. ọ̀pọ̀ bá wọn. kọ́lọ́n tó wá gbé wá. Ọlọ́run wá gbé wá fún. afẹ́ ìwà Islam ojú tì mí ò sí bí ìmọ̀ kínní. láyé lónìí kọ́ o. gbogbo ẹni tí wọ́n gbé lágbájọ́ ọ̀gbọ́n lárúbáwá ẹjẹ́ òun náà kéwò. kàmúkọ́ làlá àdìrí ulul albab. lágbájá gbogbo tó nǹkan gbọ́ lárúbáwá kọ̀ mọ́ lárúbáwá sọ. ẹni òun náà sọ ṣẹ́jú márùn ká gbọ́. ẹni kọ́ sọ lárúbáwá ṣẹ́jú márùn. ẹni tí wọ́n mọ̀ pé wà ṣẹ́yìn wà. àbí yaani. yaani ọmọ rẹ bí mẹ́ẹ̀ẹ́dógún. ṣé wọn náà gbọ́ ọnu. Ọlọ́run ló ní mà. العلم للرحمن جل جلاله وسواه في إجعالاته يتكمكم wọ́n tún wí bẹ́ẹ̀ náà. Ọlọ́run ló ní mímọ̀. kò sí ìsakọni. ẹ má yẹ̀yẹ́ ara yín ẹ má bàtà ara yín jẹ́ tiwanu tàwa fáànù.